Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, yìí máa ṣe kékeré. Continuation ọ̀rọ̀ yẹn. La bá gbọ́ pé nígbà tí kábíyèsí tó sọ fún Ashley, mo ti sọ fún ẹ tó kó ti kọjá tí gbogbo èèyàn ti gbọ́, tí gbogbo ayé ti gbọ́, tó wá pa ti rọra ṣe é ní tùbínùbí nígbà tá a ti ń sọ ọ̀rọ̀ ìyá yìí níyànjú. Pé ṣùgbọ́n ọ̀rọ̀ yóò lè níyànjú torí gbogbo ẹ̀ ti escalate sí gbogbo Ilé Ifẹ̀. Àwọn tó witness kínní ìyẹn wọ́n ti gbé lọ far away nígbà tán ní Ògúnjayé ó strike ọmọ Ashley Adémákinwá torí gbogbo wọn ni Adé ṣe kinní kan. Kábíyèsí tiẹ̀ ó lérò pé ọmọ ẹ̀ ni Adémákinwá. Ẹ wo gbogbo àwọn fine names. Kì í ṣẹjọ́ kábíyèsí o. Kábíyèsí sọ pé kì í ṣẹjọ́ òun ti sọ fún yín, òun ti ṣe pẹ̀lú ìfẹ́ tí kábíyèsí ní sí wọn. Ẹ̀tọ́ àwọn wà ní ìfẹ́ yẹn sí kábíyèsí, which is very wrong. Wọ́n ní kábíyèsí wá sọ pé àsìkò yẹn ti lọ. Ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe bálabàla láàfin. Ẹ̀tọ́ ṣàtìfihàn ti wà glaring pé wọ́n ti lọ ṣe paternity gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. That is a traditional right wọ́n ti ṣe. Lọ́ba ní náà pé wọ́n ní kí gbogbo àwọn tó wà pé sìn pé tẹ bá rí eré pé olúkálùkù ọlọ́múdọ́mọ̀ wọ́n ní gbogbo wọn ti kúrò, wọ́n ti disappear láàfin. Àwọn kan ti sá eré ìje wọn nígbà tó rí pé ara ti sán nítorí ọmọ Ashley. The way tán fi sọ wípé wọ́n embarrass Ashley, the way tán fi sọ wípé wọ́n embarrass family àwọn people yẹn kì í ṣe é kó. Ọmọ òun ló fẹ́ dádé, ọmọ òun ni original crown prince. Wọ́n ní Ṣadé náà ṣé ó tún lè mention pé ọmọ òun ló tọ́ sí láti dé adé tó yẹ kí Tadé ní káwòdé. Wọ́n ní kò tán síbẹ̀ o. Wọ́n ní ṣe ni Yanífá pé ló bá lọ sí Àkúrẹ́ fún rẹ̀. Wọ́n ní pẹ̀lú oúnjẹ tí ọmọ yẹn gbé wá lánàá yẹn, kábíyèsí yẹn, Naomi gbé wá tí ọmọ Ashley dànù. Wọ́n ní bó ṣe ń bọ̀ pé kò mú àwọn ọmọ yẹn dání. Yanífá wá sọ pé Naomi queen wa ó wá sáàfin àwọn ọmọ dà. Ó ní màmá ẹ jẹ́ káwọn ọmọ yẹn yìí máa ṣeré. Ó tì ó pé o gbọ́dọ̀ mú wọn. Meanwhile àṣọ wà nínú ìyá Onífá. Wọ́n nílé níbí ìyá Onífá kan ṣe padà sí tó wá tẹ ọkọ̀ létí lọ sí Àkúrẹ́ lénìí o. Wọ́n ló dé Àkúrẹ́ ló bá ní Naomi wá sọ pé ìyá Onífá kí lẹ wá ṣe. ṣebí àjọ ríra ó ní yẹn pé ní important message tó òun mú wá pé díàfọ̀ kí Naomi kó jọ òun wá bá òun fẹ́ mú Tadé ní káwọ̀ lọ síbo. Ó ní òun fẹ́ mú padà sáàfin. Kí lẹ fẹ́ mú Tadé ní káwọ̀ lọ ṣe láàfin? Pé màmá pé ṣebí èmi àti bàbá ẹ̀ wà ní throughout àná. Kò bá mi sọ pé kí Tadé tí kóun mú crown prince wá. Òun ò ní kóun mú wá náà. Pé kí ló dé kábíyèsí ìbàdàn sọ kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ní kí kóun fẹ́ mú Tadé ní káwọ̀. Ó ní ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ó ní gbogbo àwọn tó wà láàfin yẹn ó ní wọ́n ti ferege. Ó ní ṣe láàfin mọ́ gbá because ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Naomi ní ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀. Ó ní ṣe orí àrà tó ti sán gbangba léraléra ní bí ọ̀nà 20 nítorí pé àwọn alálẹ̀ wọ́n reject Adémákinwá. Pé torí ẹ̀ pé wọ́n sá pé gbogbo àwọn tó kù sọ pé kójú má rí ibi gbogbo ara ló gbẹ pé wọ́n ti gbọ́n àwọn ọmọ wọn sá. Pé nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ni pé kò lè sẹ́ni tó fẹ́ bá Tadé ní káwọ̀ du crown ẹ̀ mọ́ o.
pé díàfọ̀ òun fẹ́ mú lọ kóun lọ dé adé yẹn fún kóun lọ dé fún Tadé ní ká wò pé nǹkan tóun ṣe wá wọ́n ní Naomi rẹ́rìn-ín pé màmá inú rẹ̀ yín ó máa tó fọ́ máa kọ yín yọ torí ẹ̀ lè ṣe wá láti odindi ọ̀hún yẹn ṣe sọ fún kábíyèsí ó lóun kúkú sọ fún kábíyèsí pé kábíyèsí ó ní ọ̀rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ nìyẹn bóun wá sọ fún kábíyèsí pé kì í ṣe ọ̀rọ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kábíyèsí báyìí la ṣe fẹ́ ṣe òun dẹ̀ máa lọ sákùrẹ́ lọ́mọ mọ̀ yẹn òun fẹ́ dé adé yẹn torí wọ́n ní Naomi wá sọ pé màmá ṣé mọ ẹlẹ́yà tán fèmí àtọmọ mi ṣe torí ẹ̀ la ṣe sá padà ní ìtàṣé wọn ti àyè nǹkan tẹ̀ sí lọ́gán ó ní wọ́n sọ pé Naomi pé kì í ṣe kábíyèsí ló bí ọmọ yẹn fún ṣèbí wọ́n sọ pé Naomi pé virgin ni Naomi pé àṣé virgin ò ṣe Naomi pé rọ́ọ̀ ni nígbà tọ́rọ̀ tí wọn náà ti scatter wọ́n wá ń wá àtàmọ̀ pé kì í ṣe pé kábíyèsí parọ́ pé kì í ṣe òun ló ní Tadéníkáwò pé Naomi gan ò bí Tadéníkáwò ó ṣe kinní kan wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní embarrass ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ibu nítorí àwọn túláàsì tó gbé wá sí ààfin bẹ́ẹ̀ náà àwọn túláàsì tó gbé wá sáàfin wọ́n ní díàfọ̀ pé òun á ní eléyìí ti ga jù ẹ̀mí òun lọ pé nǹkan tó tiẹ̀ ń fojú Tadéníkáwò ń rí ní ààfin yẹn púpọ̀ jù ọmọ tó sọ fún òun pé kì í ṣe òun lò ní oṣù kìíní lè fẹ́ lọ dé adé fún wọ́n ní ìyá onífá ní kọ́ìnì wa báwo lẹ ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ṣé nǹkan táwọn olórí kéékèèké tó wà láàfin tó ń ṣe ọ̀ríjìnà tó ń wá ìbàjẹ́ tiẹ̀ láti gbà wo láti oyè ọdún bíi mélòó ni wọ́n sọ pé ìwọ fẹ́ á máa gba ọ̀rọ̀ wọn gbọ́ àbí máa gbọ́ pé ìbàjẹ́ ènìyàn dáṣẹ́ Ọlọ́run dúró pé ṣùgbọ́n nǹkan tí àwọn alálẹ̀ sọ fóun ní pé kó mú Tadéníkáwò kán dé adé yẹn fún torí Tadéníkáwò ti ń wọnú Fáṣínà ó ń lọ láyọ̀ ó máa bọ̀ láyọ̀ ó lọ láyọ̀ wọn kò sí gbà kan ni wọ́n reject rẹ̀ àbọ̀ ẹgbóhùn Tadéníkáwò pé abẹ́gbórúkọ burúkú lẹ́nu àwọn alálẹ̀ àbá àwọn Fáṣínà pé Tadéníkáwò kì í ṣe ọmọọba pé bọ́n ṣe ń sọ yẹn pé kọ́ máa sọ ọ́ àfi tí àwọn alálẹ̀ lóríṣà wọn bá lè sọ pé Tadéníkáwò kì í ṣe ọmọọba pé nǹkan tó lé wọn ẹlẹ́nu ni kó mẹ́nu kó sọ pé kẹ́ máa wò ó pé kí kábíyèsí pé kí Naomi máa wò ó pé gbogbo wọn ti fẹ́rẹ́gẹ́ wọ́n ta ó ní ìgbà yẹn gangan ló máa gbé ààfin lé Tadéníkáwò lórí pé nǹkan tóun ṣe wá sákùrẹ́ ni wọ́n ní Naomi yarí o tẹ́wọ̀n pé Naomi àkàndé èèyàn kan ni wọ́n ló sọ fún màmá pé màmá ẹ má tí ì ṣe ní kólekóle báyìí má tí ì ṣe ní kóyákóyá ọmọ òun mọ̀ pé ọmọ kábíyèsí ni kò sí nǹkan tóun ò lè fi gbárí ẹ ó kú mọ̀ òun léèní kì í fẹ́ tí mọ̀ òun lánàá kó tó dé ni pé kì í ṣe àwọn olórí wọn ò ní ẹ̀kọ́ wọn ò dẹ̀ ní agbára wọn ò dẹ̀ ní èrò rere nínú ayé wọn àfi kán bà òun jẹ́ pé kó má wọrí kì í ṣe pé kíákíá báyìí ṣé mo ṣẹ̀ṣẹ̀ dé látọ̀dọ̀ kábíyèsí wá tún ní kí kẹ́ máa mú Tadéníkáwò pé màmá ẹ̀jọ̀ wọ́n ní ṣe ni Naomi bẹ̀rẹ̀ sí ní bẹ ìyá onífá pé kó jọ kó fi yèdè nú àwọn dẹ̀ máa sọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ torí ọmọ ìyá ọmọ kábíyèsí o kí la fẹ́ kánjú fún ṣẹ́rí àwọn tí ò ń ṣe ọmọ kábíyèsí kò sí wọ́n lè dé kò sí bọ́n ṣe lè dé tó wá dé ikú náà dé yẹn torí kì í ṣe tiwọn àwọn alálẹ̀ gan ò ní gbà fún un pé màmá ẹ má ṣe ní kánjúkánjú kì í ṣe pé bóyá òun ń ṣe èrú òun ò fẹ́ rúgbà bùkún so ìgbàkigbà tí àti our own convenience lòun máa ṣe wọ́n máa dé adé yẹn kì í ṣe pé kó lè pé kásáré gbé wọ́n ní bí màmá yẹn ṣe wá ní Queen Naomi ò dé gbọ́rọ̀ sí i wọ́n ní màmá ó ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn torí àfi tí wáyé pé àwọn tó fẹ́ ṣèké tó fẹ́ fi èrú gbàbùkún náà lè sáré ṣe bẹ́ẹ̀ yẹn
ẹ jẹ́ kí làbárí wọn kó kẹ́lẹ́yà wọn túbọ̀ yọ. Ó ní màmá ní wọn sí láàfin o, wọ́n ti lọ o, wọ́n ti gbọ́mọ wọn sá, ó ní kàn máa sá, àwọn làwọn láàfin, ọmọ òun ló ládé, òun kò sẹ́ni tó lè dé lẹ́yìn òun. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, ẹ bá mi like. Mo ní kí n sáré gbé eléyìí wá sí etí gbọ́ wa kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe kẹ́ ẹ lè bá fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dúró tì yín o, á dájú lórí wa. Ikú ò ní jí yín parun ní sọ yín lọ́jọ́. Ẹ máa gbogbo, ẹ máa ẹ pẹpẹpẹpẹ bí pẹpẹ ewé gbégbé lágbára Jésù gbé ayọ̀ la máa gbé. Jésù Olúwa wa, àmín. Kankan ò ní ṣe mi wa. Jésù Kristi Olúwa wa, àmín.